náà. O fi gbálẹ̀ Ọlọ́run má bẹ yọ bó ni. Ẹ bá kó bẹ́ẹ̀ kẹ́ bá yọ. Àní ẹ bá yọ. Ẹ má lè mi kó dẹrù mo fọlọ́n bẹ̀ yín ni. Kí ni ẹ bá yọ gbà mí náà ṣe bá yọ. Ṣé tí máa ti yọ wà fún mi sí? Ìfún yìí sí ẹ bá yọ. Ebe ń tẹ́ wáyé wá jẹnu ẹ bá ń yọ. Ẹ bá ń yọ kẹ wá ṣe kẹ kú bẹ́ẹ̀. Ẹ bá ń yọ. Èdúyàn ìwọ gán tí ẹ mọ̀. Ẹ bá ń yọ ẹ sábà ń yọ. Gbádùn mi. Àní ẹ bá ń yọ. Ẹ ti ẹ bá ń yọ. Yóò bí mumu. Ọjọ́ ò bá falẹ̀ rẹ̀ ọkọ. Ìgbájú ìgbámú ló jẹ́ so. Ìwọ ò ní jẹ́ ìgbájú tiẹ̀. Torí wọ̀ lálẹ́ lè tó falẹ̀ hàn mí. Kí ló fẹ́ fomi ṣe? Mo tẹ̀lé fọ bí táwọn ọmọ yín tọ̀ sí lẹ́yìn. Èmi tó tọ̀ sí. Àwọn jáfihàn lẹ́yìn bàbá dé torí ìyá àgbà kú lábúlé. Jésù. Ìwúlẹ̀kùn ti wà títì. Ó ti wà títì. Já mọ̀ lọ. Ọmọ tó ṣẹlẹ̀. Àwọn ọmọ yìí máa sọ kánú kànga o. What type of plane is this? Fúnkẹ́. Ṣé ọ̀bọ lẹ́sẹ̀? Lórí tí mo fẹ́ kúlé náà nù. Come to me here, please. Yá lọ bá mi yẹn ti dúró. Kí ló dé? Ṣé ìka tó wọ̀ ni? Nobody else concerned. She go come online, and I see darkness all around me, but I know